Ẹ káàbọ̀ sórí ètò wa Artist of the Week òṣèré ọ̀sẹ̀ yìí lórí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage. Ẹ má gbàgbé láti láìkì fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa. Lẹ́nìí, ọ̀dọ́mọdé òṣèrébìnrin arẹwà tó mọyún ògbín tòun ti karahun ẹ̀ yọ lálejò wa. Tá a bá ní ká wò ó ti wà lẹ́ka múlùdùn ìyẹn film industry. A ti máa lọ síbi ọdún 8 báyìí lójoojúmọ́ ní ìràwọ̀ rẹ̀ ń tàn yíndínyíndín. Tá wá ní àlejò wa náà ni Oluwabùkúnmi Grace ọmọ Oluwasina tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ bí ẹni mowó. I introduce to you on Artist of the Week Bukunmi Oluwasina, a Nigerian multi-talented actress, singer and filmmaker. Ẹ wá farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ nípa Bukunmi Oluwasina nísànsán. A bí Bukunmi Oluwasina lọ́jọ́ 7 oṣù karùn-ún ọdún 1990. Ntọ́lọ́yìnbó ń pè ní 7th of May 1990. Bukunmi làbílẹ̀ kẹta. Ó tilẹ̀ jẹ́ pé nígbà tí àwọn òbí Bukunmi bí, ọkùnrin ni wọ́n rò pọ́mọ náà yóò jẹ́ tó lọ wáyé lóbìnrin. Ẹ gbọ́, ǹjẹ́ ààrẹ nìkankan tó lè túṣẹ́ Ọlọ́run wò? IPMI kò sí rárá, bẹ́ẹ̀ ni ò sí o. Ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì lókè Mẹ́sì ni Bukunmi Oluwasina ti wà. Ó sì lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó lóyìnbó ń pè ní primary school, ìyẹn Staff School and Peace Joy Model School nílùú Ìkẹ́rẹ́ lẹ́kìtì. Lẹ́yìn náà ló tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ ní Comprehensive High School àti Demonstration School, ìyẹn nílùú Ìkẹ́rẹ́ bákan náà lẹ́kìtì. Ó kàwé gboyè lọ́gbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀, that is Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, níbi tó ti kẹ́kọ̀ọ́ nípa bá a ti ń ṣeré tíátà tó lóyìnbó ń pè ní theatre art. Báwo ni Bukunmi Oluwasina ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà gan nísànsán? Ẹ wo, àwọn àgbà bọ̀ wọ́n ní bá a ti wáyé páàrí bẹ́ẹ̀ gangan làárí. A lè sọ pé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí ṣe rí fún Oluwabùkúnmi ọmọ Oluwasina. Bukunmi Oluwasina nígbà tó ń wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kíláàsì 3 tó lóyìnbó ń pè ní primary 3. Ó ní nígbà náà lòun kọ ìwé ìtàn òun àkọ́kọ́ tó lóyìnbó ń pè ní script. Bukunmi ní òun lo ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti dúró níwájú dígí tó lóyìnbó ń pè ní mirror láti dá oríṣiríṣi àrà tó wu òun. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan lòun ṣe lọ́jọ́ náà. Kò tán síbẹ̀, lẹ́yìn náà ló sọ fún bàbá ẹ̀ pé òun á jẹ́ ìràwọ̀ òṣèré àti pé lọ́jọ́ kan òun yóò pàdé gbajúgbajà òṣèrébìnrin arẹwà ní Genevieve Nnaji. Ó ní bàbá òun wo òun lọ́jọ́ náà ó sì bú sẹ́rìn. Ẹ wá wò ó, nígbà tí Bukunmi parí iléèwé girama, bàbá Bukunmi fa Bukunmi lé màmá kan lọ́wọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Fadékẹ́mi Ọlọ́gbẹ̀sẹ̀. Òṣèrébìnrin ni tọ́lọ́run bá mi jogún ẹ̀bùn fún nídìí iṣẹ́ tíátà tó fi ìlú Oǹdó ṣe bùgbé. Ìlú Oǹdó ni Fadékẹ́mi Ọlọ́gbẹ̀sẹ̀ fi ṣe bùgbé. Bàbá Bukunmi fà lé lọ́wọ́ láti kọ́ṣẹ́ tíátà nísànsán, ṣùgbọ́n kò ráàyè kọ́ṣẹ́ tíátà lọ́dọ̀ ìyá náà tó fi wọgbà fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílùú Ilé-Ifẹ̀. IPMI ẹ jẹ́ kí n sọ lóyìnbó bí Bukunmi ṣe sọ. I resumed professionally and I started learning the actual training theoretically and practically as a stage and film actor, also as a filmmaker. Ẹ wo, ìròyìn tí ò ṣe bẹ́ẹ̀ dùn mọ́ni nínú ni pé nígbà tí Bukunmi Oluwasina wà ní ìpele kejì ẹ̀kọ́ rẹ̀ tó lóyìnbó ń pè ní 200 level lọ́gbà fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní bàbá rẹ̀ jáde láyé o. Ó yẹ ká kí bàbá Bukunmi ká kì í torí ó ti rí àfojúsùn ọjọ́ ọ̀la nínú ọmọ rẹ̀. Ó sì ràn án lọ́wọ́ láti rí wípé ó jẹ́nìyàn nídìí iṣẹ́ yìí. Báwo ni bàbá Bukunmi ṣe ṣe yìí? IPMI mú tẹ̀síwájú. Bukunmi jẹ́ kó di mímọ̀ pé nínú ogún bàbá òun ṣe ètò fóun. Ó ní lára nǹkan tóun jogún lòun fi ṣe sinimá àkọ́kọ́ òun tí àkọlé rẹ̀ ń jẹ́ Ayọ̀mí tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Èyí tí wọ́n ṣe àfihàn rẹ̀ ní Viva Cinema pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ Pepsi lọ́dún náà lọ́hùn-ún. Lẹ́yìn náà ló gbé sinimá Ayọ̀mí fún alágbàtà láti tà. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, wọ́n mú sinimá Ayọ̀mí fún àmì ẹ̀yẹ African Magic Viewer Choice Award AMVCA. Níbi àmì ẹ̀yẹ yìí ni Bukunmi Oluwasina ti pàdé Genevieve Nnaji nígbẹ̀yìn. IPMI, this is what I called a dream come true for Bukunmi Oluwasina. Lọ́jọ́ tá à ń wí yìí, inú Bukunmi dùn gan gbà. Bukunmi ní òun yára láti ya fọ́tò pẹ̀lú Genevieve Nnaji. Ní ìgbàgbọ́ òun ni wípé
tí bàbá òun bá rí òun láti ọ̀run inú rẹ̀ yóò dùn. Lo kọ́ mi láṣẹ òkun. Ayọ̀ mi, mo fẹ́ kó ra watercolor fún mi. Watercolor? Kí ni wọ́n mọ̀ ń pa watercolor? Kí ló mọ̀ ń pa color? Mo mọ color náà. Mo máa ń gbọ́ tí tíṣà yín bá ti ń kọ́ yín nígbà tó ṣe wá school. So lórí pé o wà ní class ló ṣe ń sọ̀rọ̀ watercolor ń sìn ẹ̀. Ó yá sọ fún mi. Dárúkọ 5 basic colors. Elementary colors tó mọ̀. Mo really mọ gbogbo wọn, but mo mọ̀ pé a ní blue color and black, cause ó sọ fún mi pé color tí mo ń rí bí mi ò ṣe rí ìrìn náà pé ní black color. And I think that's all. Tí bá tiẹ̀ mọ̀ mi ò mọ bọ́n ṣe rí. Mìíràn, jẹ́ kí n ṣàlàyé nǹkan fún ẹ. Okay. Àwọn ìdílé wà báyìí. Ṣé jẹ́ wọ́n á ṣàlàyé nǹkan tí ó yẹ fún ẹ. Jẹ́ fojú sánmọ̀ kí n fi ṣàpèjúwe. Ṣòrí tó bá di láàárọ̀, ojú ọ̀run máa ń blue. Ṣé yẹ? Nígbà míì ó máa white, ìyẹn tí òòrùn bá tètè jáde. Tó bá dọ̀sán, gbàgbé mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé yellow ló ní. Effect òòrùn yẹn ní inú sky ó máa jẹ́ kí kò fẹ́ ní yellow like white mixed with it. You understand? So tó bá ń dọwọ́ ọ̀rọ̀lẹ́ díẹ̀, a máa ní nǹkan bíi grey, ojú ọ̀run máa grey, ó máa adáwò bá tẹ pé okay ó fẹ́ máa súnmọ́ pé ilẹ̀ ti fẹ́ máa pé ilẹ̀ fẹ́ máa ṣú. Then of course tó bá dalẹ̀, what else? It's dark time. So ó máa ra watercolor. Okay. Since o ti fẹ́ sọ̀rọ̀ ẹ di àpọ̀dà. Ilé ọ̀dọ̀ yìí máa kọ́ wa kún. Ṣe bó fẹ́ máa kun sky ẹ̀ sí. Ó fẹ́ máa gbé ládàá fún ẹ máa gùn. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí dáadáa, sinimá olókìkí ni sinimá Ayọ̀mí jẹ́ lọ́dún náà lọ́hùn-ún. Sinimá yìí bákan náà ló sọ Bukunmi Oluwasina di olókìkí òṣèré títí dọjọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n mọ Bukunmi nígbà tó ti wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama secondary náà jẹ́rìí sí wípé ó fẹ́ràn láti máa kọrin, láti máa kọ̀tàn àti láti máa ṣeré. Sinimá Ayọ̀mí bákan náà ló gba àmì ẹ̀yẹ tó lóyìnbó ń pè ní Best of Nollywood Awards lọ́dún 2015. Nílẹ̀ tó mẹ́ni, Bukunmi Oluwasina jẹ́ òṣèrébìnrin tọ́lọ́run bá mi jogún ọpọlọ fún. Olùkọ̀tàn ni tó lóyìnbó ń pè ní scriptwriter. Òṣèré ni, olóòtú sinimá ni tó lóyìnbó ń pè ní producer. Bákan náà ni Bukunmi jí akọrin. Bukunmi is indeed a multi-talented filmmaker. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló dáhùn Bukunmi mọ̀ nínú sinimá. Ẹ nílò láti rí Bukunmi tẹ́ ẹ fi mọ̀ pé òun ló ń kọrin nínú sinimá. Tó bá ṣe wípé ó ń kọrin tí ò act. Tí Bukunmi bá dẹ̀ act bákan náà níbi ohun ẹ ti dàmọ̀ wípé òun náà ni. Lẹ́yìn ká act, Bukunmi tún máa ń kọrin bákan náà, ìyẹn ń ṣe ìròyìn mọ́. Ṣùgbọ́n Bukunmi jẹ́ kó di mímọ̀ wípé tóun ò bá sí on set, that is tóun ò bá wà lóko eré, ó nínú ilé òun lòun máa ń wà torí pé òun ní stúdíò ń bẹ̀ níbi tóun ti máa ń kọrin. Ìbéèrè tá a bira wa ni sinimá wo ni sinimá àkọ́kọ́ tí Bukunmi ti máa kópa? Ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé Bukunmi ò act rí torí wípé sinimá Ayọ̀mí lọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi mọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kó di mímọ̀ fún yín lásìkò yìí wípé kì í ṣe sinimá Ayọ̀mí ni sinimá àkọ́kọ́ tí Bukunmi ti máa act o. Sinimá àkọ́kọ́ tí Bukunmi ti act ní àkọlé rẹ̀ ń jẹ́ Mo Débi Ọlá Mi. Iṣẹ́ ọwọ́ Fadékẹ́mi Ọlọ́gbẹ̀sẹ̀ ni. Mo ti dárúkọ ìyá ilé kan tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Nínú sinimá Mo Débi Ọlá Mi ni Bukunmi Oluwasina ti kópa gẹ́gẹ́ bí ọmọ sí ìyá Fadékẹ́mi Ọlọ́gbẹ̀sẹ̀. Ta la lè pè lọ́rẹ̀ẹ́ Bukunmi nídìí iṣẹ́ tíátà? Ìdáhùn sí ìbéèrè yìí
ó jẹ́ nǹkan tó máa ya ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ Bukunmi lẹ́nu torí pé ìdáhùn tí Bukunmi fọ̀ sí ìbéèrè náà rèé. Bukunmi Oluwasina jẹ́ kó di mímọ̀ pé òun ò ní ọ̀rẹ́ kòríkòsùn kankan ní ìdí iṣẹ́ tíátà. Ó ní ìdí abá ni pé nǹkan náà làwọn jọ ń lé. Ó ní tẹ́ ẹ bá rí òun pẹ̀lú òṣèré kankan, ó ní iṣẹ́ ló jọ pa wọ́n papọ̀. Ó ní ọ̀rọ̀ ilé ayé gbẹgẹ́ tó sì ṣòro àti pé ọ̀rẹ́ òtítọ́ kankan ò sí nídìí iṣẹ́ tíátà. Tá a bá ní ká tẹ̀lé ohun tá a ti ń gbọ́ àti ohun tá a ti rí, IPMI mo sọ lóyìnbó, this is another affirmation that the industry is about fake love. IPMI mo tẹ̀síwájú, tá a bá ní kàkà nílé méjì, a ti tó sinimá mélòó tí Bukunmi Oluwasina ti ṣe. IPMI ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Àkọ́kọ́ tí màá dárúkọ, tí mo sì ti dárúkọ lẹ́ẹ̀kan, ní sinimá Ayọ̀mí apá kìíní àti apá kejì lọ́dún 2015 tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Bákan náà ni màá dárúkọ sinimá Rántí-mi níbi tí Bukunmi Oluwasina ti kó ipa Táíwò tẹ́ ò bá gbàgbé lọ́dún 2018 tẹ́ ẹ bá rántí. Lateef Adedimeji Jamiu Azeez lọ́dún 2018 sinimá Rántí-mi sinimá olókìkí ni. IPMI mo dárúkọ sinimá Roller Coaster tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Bákan náà ni mo dárúkọ sinimá Àkàlàmàgbò tó lóyìnbó ń pè ní Vulture lọ́dún 2019. Ibrahim Yekini ló darí iṣẹ́ náà tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí o. Bákan náà ni mo dárúkọ sinimá Traffic lọ́dún 2020. Kó tó dìgbà yẹn náà ńkọ́ IPMI mo dárúkọ sinimá A3 cast film ni tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Mi ní ṣaláì má dárúkọ sinimá Eégún ńlá tí ń kẹ́yìn ìgbàlẹ̀ lára àwọn sinimá tí Bukunmi Oluwasina ti gbé jáde. Sinimá Jàǹkárìwọ̀ apá kìíní sí apá kẹta lọ́dún 2021 iṣẹ́ tó lókìkí ni. Kí ló mú tíṣà ìfi lókìkí tó bẹ́ẹ̀ gẹ́? Àkọ́kọ́ ni wípé ipa mẹ́rin tó lóyìnbó ń pè ní 4 characters ni Bukunmi Oluwasina dákó nínú sinimá náà. Òun sì ni òṣèré àkọ́kọ́bìnrin tí ó ṣerú kan bẹ́ẹ̀ lẹ́ka amúlùúdùn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wo ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé Bukunmi àti Lateef Adedimeji máa fẹ́ra wọn torí pé wọ́n jìjọ máa ń kópa papọ̀ nínú sinimá. Níṣẹ́ lọ̀rọ̀ wọn dàbí ògògó ọmọ kúlódò àti olóògbé Bímpé Adékọ́lá Ìrètí nígbà kan rí. Ṣùgbọ́n Bukunmi Oluwasina jẹ́ kó di mímọ̀ pé torí pé òun àti Lateef Adedimeji jọ máa ń ṣeré papọ̀ kò túmọ̀ sí wípé àwọn ń fẹ́ra wọn. IPMI jẹ́ kí n sọ lóyìnbó bí Bukunmi Oluwasina ṣe sọ. I don't have chemistry with anybody on set. I am a professional actor, and I believed anybody that is paired with me is also a professional actor. Hence, we got to roll professionally. That we roll professionally does not bring any chemistry between us. Bukunmi Oluwasina jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ sinimá náà ni Bukunmi Oluwasina ti kópa torí wípé àkàkà tán ni wọ́n, ṣùgbọ́n ẹ jẹ́ kí n dárúkọ díẹ̀ nínú wọn. IPMI mo bẹ̀rẹ̀ látòrí sinimá Citation tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Iṣẹ́ ọwọ́ Kúnlé Afọláyan ni lọ́dún 2020. Ipa Uzuamaka ni Bukunmi Oluwasina kó nínú sinimá náà. IPMI mo dárúkọ sinimá You Are Me tẹ́ ò bá gbàgbé. Mo bọ́ sórí Sọ́lẹ̀ lọ́dún 2021. Iṣẹ́ ọwọ́ Àdùnní Adé ni. Ọbánkọ́ba lọ́dún 2022. Mo padà mo bọ́ sórí sinimá Romeo lọ́dún 2022. Bákan náà ni mo dárúkọ sinimá Half Mother lọ́dún 2022. Jagunjagun sinimá Fẹ́mi Adébáyọ̀ tó jẹ́ sinimá olókìkí ni. Gbogbo wa la dẹ̀ rántí ipa Bukunmi Oluwasina kó nínú sinimá náà. IPMI mo dárúkọ sinimá The Couple lọ́dún 2023. Sinimá Àkúdàáyà lọ́dún 2023. Bákan náà Olóòlágijù lọ́dún 2022. Díẹ̀ rèé lára sinimá tí Bukunmi Oluwasina ti kópa gẹ́gẹ́ bí òṣèré. Àwọn wo la lè pè ní irọ́ Bukunmi Oluwasina in the entertainment industry, that is her contemporaries, tàbí kí ní àwọn wo náà jọ ń lo dáúlà lọ́wọ́lọ́wọ́ nídìí iṣẹ́ tíátà lóbìnrin. IPMI mo bẹ̀rẹ̀ látòrí Adébímpé Oyèbádé Adedimeji tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Mobímpé ìyàwó Aláàjì. Bákan náà ni màá dárúkọ Debbie Shokoya, Mímísọ́lá Daniel, Jùmọ̀kẹ́ Kọ́láwọlé, Ṣèyí Ẹdùn, Adéọlá Ayọ̀adé tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Khadija, Seliat Adébọ̀wálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kí n dárúkọ àwọn àmì ẹ̀yẹ tí Bukunmi Oluwasina ti gbà nídìí iṣẹ́ tíátà. IPMI mo bẹ̀rẹ̀
látòrí Burn Award Best of Nollywood Best Actress of the Year Bukunmi Oluwasina ló gbà, Maya Awards Best Actress Bukunmi Oluwasina, AIC Award Best Actress Bukunmi Oluwasina, Leading Youth Award lọ́dún 2020 Bukunmi Oluwasina. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí nínú oṣù kẹsàn-án ọjọ́ 17 that is 17/9/2020 ní fọ́nrán ìgbéyàwó Bukunmi Oluwasina àti olólùfẹ́ rẹ̀ lu síta lẹ́ni tí wọ́n fi ọdún 11 jọ fẹ́ra wọn lọ́nà tí ọ̀pọ̀lọpọ̀ afẹ́nifẹ́re sì kí òṣèrébìnrin yìí kú oríire ìgbéyàwó ẹ̀. Kò tán síbẹ̀, nígbà tó di oṣù kẹta ọdún 2021 láriwo ẹkú oríire tún jáde láti ilé Bukunmi nígbà tó bí àkọ́bí ọmọ rẹ̀ obìnrin tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Ṣé kí n má tàn yín? Ọ̀rọ̀ ń bẹ nínú orin olóògbé Gbénga Adébóyè tí àkọlé rẹ̀ ń jẹ́ Exposure. Ó ní ká tó sọmọ lórúkọ, ó ní ẹ jẹ́ ká ronú. IPMI a lè sọ wípé orúkọ tí àwọn òbí Bukunmi Oluwasina sọ ọmọ yìí jẹ́ orúkọ tó ń rò ó títí dọjọ́ tòní. Ẹ wá jẹ́ ká wò ó, kí ni ìgbàgbọ́ Bukunmi Oluwasina? Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Ẹ bá ṣàkíyèsí àwọn ayẹyẹ tí àwọn òṣèré máa ń ṣe, ẹ rí i pé kò fẹ́ sí ìkankan nínú ẹ̀ tá a lè sọ wípé a rí Bukunmi níbẹ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti sọ òṣèré yìí lẹ́nu pé kì í jáde yàtọ̀ sí tó bá wà lóko eré. Ẹ jẹ́ kí n fi nǹkan kan yé yín, àwọn àgbà ní ìdálù nìṣèlú. Nígbà tí Bukunmi Oluwasina ń dàgbà bọ̀, wọn kì í dédé jáde láì nídìí nílé wọn. Wọ́n á sọ fún bàbá tó bí wọn lọ́mọ ìdí táwọn fi gbọ́dọ̀ lọ síbi tó fẹ́ lọ. Ìkejì ni pé ẹ̀kọ́ táwọn òbí Bukunmi ti kọ́ láti kékeré sì ń farahàn nínú ìgbésí ayé rẹ̀ títí dọjọ́ tòní. Ìkejì, ìgbàgbọ́ Bukunmi ni pé ìgbà kan ò lólé ayé gbò, bẹ́ẹ̀ sì rèé àkókò kan kì í tán lọ bí ọ̀pá ìbọn. That is to say, nobody can be at the top forever and nobody can be a star forever. Kí ni nǹkan tẹ́yìn náà mọ̀ tẹ́ ẹ fẹ́ sọ nípa Bukunmi Oluwasina? Ẹ má gbàgbé láti drop comment yín sí comment section wa. Ẹ wò ó, òṣèré ọ̀sẹ̀ yìí lẹ̀ ń wò lọ́wọ́ lórí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage. Nínú oṣù kẹjọ ọdún tá ń lò lọ lọ́wọ́lọ́wọ́ yìí làwọn blọ́gà burúkú kan gbé ìròyìn ibi tí wọ́n ní ọ̀tá rẹ̀ jáde láyé. Ṣùgbọ́n tí Bukunmi Oluwasina jẹ́ kó di mímọ̀ wípé òun ò kú, wípé òun ń bẹ láyé, òun sì ń bẹ láàyè. Ó lóun á rí i pé àwọn tó gbé ìròyìn burúkú nípa òun fojú balẹ̀ ẹjọ́ tó sì ní kó rí fún wọn gẹ́gẹ́ bí èrò ọkàn wọn sóhun. Ọlọ́run bá mi Èdùmàrè á sì jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ wò ó, àdúrà wa ni wípé ibi kankan bó ti wù kó kéré mọ́ kì yóò bá Grace Olúwabùkúnmi ọmọ Oluwasina. Àmín. Lókèlókè tọ́lọ́run bá mi Èdùmàrè jẹ́ kó wà lásìkò yìí kò ní jábọ́ ńbẹ̀ lágbára bá mi Èdùmàrè. Àmín. Ẹ wò ó, kì í dùn kó pọ̀ ṣókíṣà lọ́bẹ̀ oge. Ẹ wá jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ fọ́kàntún ètò òṣèré ọ̀sẹ̀ yìí tó lóyìnbó ń pè ní Artist of the Week pẹ̀lú IPMI. Ẹ ṣé.